Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 4 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Ẹgbẹ́ òṣèlú APC ti padà sọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú aláṣepọ̀ tí wọ́n pè ní Coalition. Ó ní àjọṣepọ̀ àwọn onínúnibíni tí wọ́n ń ké ìrora láti gbẹ̀san ni. Amaechi ti dìde láti takọ̀ngbọ̀n pẹ̀lú Àtíkù àti Peter Obi lọ́nà àti gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olùdíje ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC. Ó ṣèlérí láti lo sáà kan ṣoṣo gẹ́gẹ́ bí ààrẹ. Àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Rivers ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu láti fi òpin sí ìṣèjọba ìlú òfararọ ní ìpínlẹ̀ ọ̀hún. Wike sọ̀rọ̀, ó ní òun kò ní àlàyé kankan tóun fẹ́ ṣe fún ẹnikẹ́ni lórí ìjà tó parí láàrin òun àti Siminalayi Fubara. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump pe ìpàdé àwọn adarí márùn-ún ní ilẹ̀ adúláwọ̀ láti sọ̀rọ̀ lórí ètò káràkátà, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà kò sí nínú wọn. Àjọ elétò ìdìbò INEC ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun tún ti rí ìwé gbà láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ 12 míì tí wọ́n ń fẹ́ láti di ẹgbẹ́ òṣèlú. Bílíọ̀nù kan náírà ni aya orílẹ̀-èdè yìí ìyẹn Sẹ́nitọ̀ Rẹ̀mí Tinubu fi ṣe ìrànwọ́ fún wọn ní ìpínlẹ̀ Plateau látàrí wàhálà tó ń wáyé níbẹ̀. Ó rọ̀ wọ́n láti fi òpin sí wàhálà ọ̀hún. Mínísítà tẹ́lẹ̀ fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè yìí ìyẹn Hadi Sirika ti ní kò sí òtítọ́ kankan nínú ọ̀rọ̀ tó ń lọ pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní òun sì jẹ́ olóòótọ́ sí ààrẹ àná ìyẹn Muhammadu Buhari. Ìròyìn eré ìdárayá. Ààrẹ Tinubu, Àtíkù àti Peter Obi ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ògbóǹtarìgì amúlé ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyẹn Peter Rufai tó dolóògbé lẹ́ni ọdún 61. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.